èyí ni ìtàn adégòkè adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì orí kẹtàdínlọ́gbọ̀n. ìjà adélábù pẹ̀lú òyìnbó. bí pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì ṣe ń gbààwẹ̀ bẹ́ẹ̀ ló ń ṣépè. ó ní dandan ni kí awólọ́wọ̀ lọ, dandan ni kí òyìnbó náà lọ. ọbáfẹ́mi awólọ́wọ̀ pẹ̀lú àwọn aṣáájú ẹgbẹ́ ọlọ́pàá tó kù sùn fàlàlà lọ́jọ́ táwọn aṣòfin ilé ìgbìmọ̀ western region fìbò wọn fẹ̀yìn adégòkè adélábù janlẹ̀, tí wọ́n fìbò sọ fún un pé àwọn kò lè gba àbá tí òun àti ẹgbẹ́ alákòókò ẹ̀ gbé wá, tí wọ́n ní àwọn kò lè gbé ìgbìmọ̀ kankan dìde pé kó wádìí Awólọ́wọ̀ wò, tí wọ́n sì sọ fún Adélábù pé kó yéé yọ ara ẹ̀ lẹ́nu. Gbogbo àlàyé tí ọkùnrin pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì náà ṣe láti fi hàn pé Awólọ́wọ̀ kówó jẹ, gbogbo ẹ̀ náà làwọn aṣòfin náà dànù, nítorí àwọn ọmọ ẹgbẹ́ Awólọ́wọ̀ yìí pọ̀ ju àwọn ọmọ ẹgbẹ́ Adélábù lọ nílé ìgbìmọ̀ aṣòfin. Bí èèyàn ò bá sì lẹ́ni nígbìmọ̀, bó bá ro ẹjọ́ àre, ẹ̀bi ni yóò jẹ. Ohun tó mú inú àwọn Awólọ́wọ̀ dùn nìyẹn, ṣùgbọ́n inú Adélábù kò dùn pẹ́ẹ́. àmọ́ báwọn Awólọ́wọ̀ bá rò pé àwọn ti mọ kinní náà jẹ, ara wọn ni wọ́n ń tàn jẹ o, nítorí bí Adélábù ti padà délé tó sinmi tó sì da ọ̀rọ̀ náà rò, nǹkan míì ló mú ṣe. ó sọ fáwọn èèyàn tiẹ̀ pé kò sí bí àwọn yóò ṣe ṣe é tí àwọn yóò rí ìdájọ́ òdodo kan gbà nílé ìgbìmọ̀ náà, nígbà tó ṣe pé àwọn Awólọ́wọ̀ ló ń ṣèjọba, àwọn ọmọ ẹgbẹ́ wọn sì pọ̀ ju tàwọn lọ. ó wáá sọ fún wọn pé ó bà ní o, kò tí ì bàjẹ́, ọ̀nà míì wà táwọn yóò gbà yọ sí Awólọ́wọ̀ àtàwọn ọmọ ẹgbẹ́, kò sì sí bí wọn yóò ti ja àjàbọ́ níbẹ̀. ohun tí yóò sì lé Awólọ́wọ̀ kúrò nílé ìjọba nìyẹn. ṣe rí i, ní ìgbà tí wọ́n gbé òfin tuntun dé, ìyẹn òfin tuntun tí wọ́n gbé ní Nàìjíríà, tí wọ́n yan Awólọ́wọ̀ ní premier, òyìnbó ni wọ́n fi ṣe gómìnà. orúkọ òyìnbó náà sì ni John Rankin. gẹ́gẹ́ bí òfin tí wọ́n ṣe nígbà náà, tí wọ́n bá ti fi ẹnìkan ṣe premier, kò sẹ́nìkan tó tún lè kápá ẹni bẹ́ẹ̀ mọ́, nítorí òun gan ni olórí ìjọba. àrà tó bá sì wù ló lè fi ìjọba ẹ̀ dá. agbára gbogbo ló wà lọ́wọ́ ẹ̀. ẹnìkan ṣoṣo náà tó lè kápá premier yìí ni gómìnà o. gómìnà nìkan ló lágbára láti yọ premier kúrò nípò tó wà. òun nìkan ló lè kó gìrìgìrì bá olórí ìjọba, nítorí olórí ìjọba lòun náà láàyè ara tiẹ̀. nítorí bí premier bá ṣì wà hù, tó bá ṣe ohun tí kò dára, kí wọ́n lè dá sẹ̀ríà fún lẹ́sẹ̀kẹsẹ̀ ni gómìnà ṣe wà níbẹ̀. òun ni yóò yọ ọ́ dànù, òfin ló sì fún un lágbára bẹ́ẹ̀. ipò tí ránkì ń wà sí Awólọ́wọ̀ nìyẹn. gbogbo àwọn aṣòfin àti àwọn tí wọ́n ń ṣèjọba ni wọ́n sì bẹ̀rù òyìnbó náà, nítorí wọ́n mọ̀ pé bí inú bá bí tàbí tó bá lè pàdé pọ̀ pẹ̀lú àwọn Adélábù, lójú ẹsẹ̀ ni wọn yóò yọ Awólọ́wọ̀ dànù. òun náà yóò sì di àgbélẹ̀he lásán. bí Awólọ́wọ̀ ti mọ agbára òyìnbó yìí, bẹ́ẹ̀ náà ni Adélábù mọ̀ ọ́n. nígbà tọ́rọ̀ sì ti dé ibi tó dé dúró nílé ìgbìmọ̀ lọ́jọ́ sí ni, ọ̀dọ̀ òyìnbó yìí ni Adélábù tún gbé ìjà rẹ̀ lọ. ohun tó ṣe ni pé ó kọ lẹ́tà alágbára kan. lẹ́tà náà ló kọ tó sì ṣàlàyé rẹpẹtẹ lórí ọ̀nà tí Awólọ́wọ̀ fi kówó jẹ. èyí tó sì sọ pé ó burú níbẹ̀ ni pé Awólọ́wọ̀ ń gba owó nílé iṣẹ́ kan tí wọ́n ń pè ní Amalgamated Press. nídìí èyí ló sì ṣe gbé iṣẹ́ ìwé ìdìbò fún ilé iṣẹ́ náà pé kí wọ́n tẹ̀ ẹ́, tó sì tún padà wàá gbowó lọ́wọ́ wọn. Adélábù dá alábàá fún òyìnbó tí wọ́n ń pè ní Rankin yìí pé kó má wulẹ̀ dúró pẹ́ mọ́ rárá, kó gbé ìgbìmọ̀ kan dìde fúnra ẹ̀. bó bá sì ti rí i pé lóòótọ́ ni gbogbo ohun tí òun sọ yìí, kó fa Awólọ́wọ̀ yọ kúrò nílé ìjọba. Adélábù kọ ìwé náà sí òyìnbó, ó sì tún ṣe àpọ́nlé òyìnbó yìí síbẹ̀. ó lóun ti mọ̀ ọ́n tipẹ́, ó sì mọ̀ pé èèyàn dáadáa ni. òun mọ̀ pé kò ní fọ̀rọ̀ ṣègbè, yóò dájọ́ Awólọ́wọ̀ bó ṣe yẹ. ṣùgbọ́n kì í ṣe òyìnbó yìí nìkan ni Adélábù kọ̀wé sí. bó ti kọ̀wé sí yìí, bẹ́ẹ̀ ló há lẹ́tà ìwé náà káàkiri. ẹni tó kọ́kọ́ fi ìwé náà ránṣẹ́ sí ni ọba ìlú òyìnbó fúnra ẹ̀. Ọlọ́run fẹ́ kí ọbabìnrin náà mọ ohun táwọn Awólọ́wọ̀ ń ṣe ní Nàìjíríà ni. bó ti fi ránṣẹ́ sí ọba obìnrin yìí, bẹ́ẹ̀ ló fi ránṣẹ́ sí àwọn tí wọ́n ń ṣèjọba nílùú òyìnbó àti ẹnìkan tí wọ́n ń pè ní Alan Lennox Boyd, ẹni tó jẹ́ pé ọ̀dọ̀ ẹ̀ ní gbogbo àwọn tí wọ́n ń ṣèjọba ní Nàìjíríà nígbà náà ti ń gbàṣẹ ohun gbogbo tí wọ́n bá fẹ́ ṣe. àwọn ẹnìkan kọ́ ni Adélábù fìwé ẹ̀sùn Awólọ́wọ̀ yìí ránṣẹ́ sí.
ó fi ránṣẹ́ sí gbogbo àwọn aṣòfin ìlú òyìnbó pàápàá àwọn ẹgbẹ́ alátakò níbẹ̀ àti olórí wọn. Ó ní irú ìyà tó ń jẹ àwọn náà lọ́hùn-ún ló fẹ́ máa jẹ òun níbàdàn yìí o. Lẹ́yìn tó sọ bẹ́ẹ̀, ó tún fi ìwé náà ránṣẹ́ sí olórí ìjọba Nàìjíríà, ó fi ránṣẹ́ sí gbogbo àwọn mínísítà, ó fi ránṣẹ́ sí gbogbo àwọn pírẹ́míà tó kù nígbà náà, bẹ́ẹ̀ ló sì fi ránṣẹ́ sáwọn olórí ilé ìgbìmọ̀ aṣòfin kọ̀ọ̀kan. Bóyá lèèyàn pàtàkì kan wà ní Nàìjíríà tí Adélabú kò fìwé náà ránṣẹ́ sí, owó kékeré kọ́ ló sì ná láti fi gbé àwọn lẹ́tà náà lọ sókè òkun. Ohun tó túbọ̀ wá mú ọ̀rọ̀ náà di ariwo ni ti àwọn oníwèé ìròyìn tó há lẹ́tà náà dé lọ́wọ́, táwọn náà sì bẹ̀rẹ̀ sí kọ jáde lọ́kọ̀ọ̀kan. Gbogbo ìwé ìròyìn tó wà ní Nàìjíríà làwọn lẹ́tà náà wà lọ́wọ́ wọn, gbogbo wọn náà ló sì ń bá a lò ó. Bó bá jẹ́ pé ó dúró bẹ́ẹ̀ ni bóyá ariwo ọ̀rọ̀ náà kò ní pọ̀ tó bẹ́ẹ̀ yẹn, ṣùgbọ́n kò dúró bẹ́ẹ̀ o. Àwọn ìwé ìròyìn tó wà nílùú òyìnbó ni lẹ́tà náà pọ̀ sí lọ́wọ́ jùlọ. Eléyìí gan ló sì jẹ́ kọ́rọ̀ náà di ariwo rẹpẹtẹ. Díẹ̀ nínú àwọn ìwé ìròyìn tí Adélabú fìwé ẹ̀ ránṣẹ́ sí nílùú òyìnbó ni The Times, Daily Herald, Daily Mirror, News of the World, Daily Worker, The Western Independent Plymouth, West African International Affairs, The Political Quarterly àtàwọn míì bẹ́ẹ̀. Èèyàn ò lè mọ ohun tó ṣẹlẹ̀ gan-an àti ìdí tó fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ohun tá a ṣàrí ni pé gómìnà òyìnbó tí Adélabú kọ̀wé sí gan-an kò dá èsì padà fún un, àfi ìwé tí kò ní ju ìlà méjì kan báyìí lọ. Ohun tó sì wà nínú ìwé náà ni pé èyí ni láti fi hàn pé ìwé tó kọ dé ọ̀dọ̀ wa. Ìparí oṣù kejìlá ọdún 1956 náà ni ìwé yìí dé sí ọwọ́ Adélabú. Látìgbà náà ló sì ti ń retí ọjọ́ tí èsì gidi yóò jáde àti ohun tí gómìnà Rankin yóò ṣe lórí gbogbo ohun tí òun kọ sí ìwé náà àti àwọn ẹ̀sùn ńláńlá tí wọ́n fi kan Awólọ́wọ̀. Adélabú pẹnkẹlẹmẹ́sì ni òun kò ní í ṣe nǹkan kan àfi nígbà tí èsì ìwé náà bá jáde. Ṣùgbọ́n lẹ́yìn oṣù méjì tí Adélabú kọ̀wé tí èsì kò jáde, ìbínú ẹ̀ ru sókè gan-an, ó sì múra láti dojú ìjà ńlá kọ gómìnà òyìnbó náà. Ó ní àsìkò yìí làwọn yóò jọ náà tán bí owó. Lọ́jọ́ 26 oṣù kejì ọdún 1957 ló tún gbé ìwé míì jáde. Gómìnà nìkan ló kọ ìwé náà sí, ó kàn há fáwọn oníròyìn ní Nàìjíríà ni. Adélabú sọ fún Rankin pé ó ti jó, ó ti tẹ́ báyìí o, àwọn yóò sì bá kí ẹsẹ̀ kan náà wọ ṣòkòtò ìjà papọ̀. Adélabú béèrè lọ́wọ́ ẹ̀ pé èsì lẹ́tà tí òun kọ sí idà. Ó sì sọ ní gbangba pé kó wá ṣàlàyé fún gbogbo ayé gbọ́. Ṣùgbọ́n kì í ṣe ìyẹn nìkan ni Adélabú kọ. Ó láwọn yóò fojú òyìnbó náà rí màbo. Ó sì fún ní ọjọ́ méjì péré, ìyẹn èyí táwọn olóyìnbó ń pè ní 48 hours. Ó ní bí ọjọ́ méjì náà bá pé tí òun kò bá rí èsì gbà, òyìnbó náà yóò kan ìdí nínú iyọ̀ nítorí wàhálà tí yóò bá nílẹ̀ Yorùbá tó wà yìí, òun pàápàá ò ní lè sọ. Ọjọ́ kìíní oṣù kẹta ọdún 1957 gan ni ọjọ́ táwọn Adélabú dá fún òyìnbó yìí pé. Ṣùgbọ́n títí ọjọ́ náà òyìnbó náà kò dáhùn, kò sì fi èsì kan sí ọ̀rọ̀ Adélabú. Níṣe ló sì dàbí pé gómìnà òyìnbó náà fi Adélabú gún lágídí tó sì ń sọ fún un pé kó ṣe ohun tó bá fẹ́ ṣe. Kíá Adélabú ti pe ìpàdé àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú ẹ̀, ìyẹn ẹgbẹ́ alákùkọ nílẹ̀ Yorùbá. Ó ní kí gbogbo wọn máa bọ̀ káwọn jíròrò lórí ohun tí àwọn yóò ṣe fún ọkùnrin òyìnbó náà. Lọ́jọ́ ìpàdé náà ni àwọn Adélabú kọ lẹ́tà aburú sí òyìnbó yìí. Wọ́n ní kò lè ṣe kó má máa hùwà bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé gbogbo ìgbà ló ń jẹ Ẹran-Igbẹ tó sì ń mutí nílé Awólọ́wọ̀ nílùú Ìkẹ́nnẹ́. Ohun tó sọ ọ́ di ẹrú Awólọ́wọ̀ nìyẹn. Ìyẹn ni kò sì jẹ́ kó lè dá sẹ̀ríà fún un nígbà tó bá ṣe ohun tí kò dára. Wọ́n ní ó lòdì sófin pé Rankin ń lọ jẹun nílé Awólọ́wọ̀, bẹ́ẹ̀ ló sì ń mu jíìnì àti ọtí oríṣiríṣi nílé ọkùnrin pírẹ́míà náà. Wọ́n ní ìwà ìbàjẹ́ pátápátá gbáà ni. Látàrí èyí, ìpàdé ńlá tí wọ́n ṣe lọ́jọ́ náà fi ẹnu kò pé kí wọ́n kọ̀wé sí àwọn aláṣẹ ìlú òyìnbó pé kí wọ́n wá pe John Rankin padà sílé kó máa lọ sílùú òyìnbó kíákíá nítorí kò mọ ètò ìjọba ilẹ̀ Nàìjíríà rárá ni, pàápàá ilẹ̀ Yorùbá yìí. Bákan náà ni kò lè mọ ohun tó yẹ kó ṣe bí ọ̀rọ̀ gidi bá ṣẹlẹ̀ láwùjọ nítorí pé ìwà ìbàjẹ́ ẹ̀ pọ̀ ju. Ìwà ìbàjẹ́ nìkan ló lè máa mú gómìnà òyìnbó jẹun nílé Awólọ́wọ̀. Ọlọ́run nìkan ló sì tún mọ ohun tí wọ́n ti jọ ń ṣe lẹ́yìn tí ẹnìkan kò mọ̀.
nítorí bẹ́ẹ̀ ni ẹgbẹ́ náà ṣe panupọ̀ wọ́n ní àwọn yóò kọ̀wé sílùú òyìnbó kí wọ́n jọ̀wọ́ gbé rankin kúrò lọ́dọ̀ àwọn o. ọ̀rọ̀ náà kó gìrìgìrì bá Oyinbo, ó sì sáré gbé lẹ́tà kan jáde láti fèsì fún àwọn Adélábù. ó kọ sínú lẹ́tà náà pé ohun tí kò jẹ́ kí òun fèsì láti ọjọ́ yìí ni pé ilé ìgbìmọ̀ asòfin Western Region nìkan ni wọ́n ti lè yanjú ọ̀rọ̀ náà, kò sí èyí tó kan òun níbẹ̀. àti pé nígbà tí ọ̀rọ̀ náà sì ti wáyé nílé ìgbìmọ̀ tí wọ́n ti sọ ọ́ síwájú, tí wọ́n sọ ọ́ sẹ́yìn, tí wọ́n sì dìbò lórí ẹ̀, tí ìbò náà sì sọ pé wọn kò gbọ́dọ̀ gba ọ̀rọ̀ Adélabú àtàwọn èèyàn ẹ̀ wọlé, kò sí ohun tí òun lè ṣe láti ta nítorí gbogbo ọ̀rọ̀ yìí àti agbára láti ṣe ohunkóhun kò sí lọ́wọ́ òun, ọwọ́ àwọn aṣòfin ló wà. nígbà tí lẹ́tà náà sì tẹ àwọn Adélábù lọ́wọ́, wọ́n tún sáré jókòó. Adélábù sì sọ pé Oyinbo náà kò mọ ohun tó ń ṣe ni. ó ní àwọn yóò kọ lẹ́tà náà dandan, ṣùgbọ́n kí àwọn tó kọ lẹ́tà náà, àwọn yóò bẹ̀rẹ̀ sí gba ààwẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá, àwọn yóò sì bẹ̀rẹ̀ sí ṣe ìdárò bí ẹni tí ọ̀fọ̀ ńlá ṣẹ̀, bẹ́ẹ̀ làwọn yóò sì máa ṣe ìwọ́de káàkiri. ìyàtọ̀ síbẹ̀, wọ́n ní níbikíbi tí Oyinbo yìí bá wà, kò sí ọmọ ẹgbẹ́ àwọn kan tí yóò dúró síbẹ̀ láéláé. wọ́n láwọn kò ní bá Oyinbo náà ṣe. ìjà náà yóò sì le débi pé fúnra Oyinbo náà ni yóò sá lọ fáwọn. lóòótọ́ ni wọ́n tún kọ̀wé, ṣùgbọ́n kò sówó tí wọn yóò fi pín ìwé náà káàkiri gbogbo ìlú òyìnbó mọ́, ìyẹn bí wọ́n ti ṣe lákọ̀ọ́kọ́. nígbà tí wọ́n sì retí títí tí èsì míì kò tún dé láti London, Adélábù ní kò sí ohun méjì táwọn yóò ṣe. London yẹn gan-an lòun yóò lọ. ó dá òun lójú pé níbẹ̀ làwọn yóò ti yanjú ọ̀rọ̀ Oyinbo. Oyinbo yóò lọ o, Awólọ́wọ̀ náà yóò sì lọ, dandan nìyẹn. bẹ́ẹ̀ ni Adélábù ké pinnu. òun nìkan kọ́ o, òun àti àwọn ẹgbẹ́ alákòókò ní NCNC. kí ló wáá ṣẹlẹ̀ lọ́nà ìlú òyìnbó? ẹ tún pàdé wa láìpẹ́ rárá. Yẹmí Ògúnjọbí ló ń tú pẹrẹpẹrẹ ìtàn Adégòkè Adélábù Pẹnkẹlẹmẹsì. Ọláyíwọlá alága ló ń bá a kà á fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú ìsinmi ọjọ́ ọ̀sẹ̀ òní o.